2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Àtíkù Abubakar ló sọ wípé ẹsẹ̀ kan péré báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà fi dúró. Ó ní ibi Nàìjíríà tún dúró sí ọ̀hún, ó ní ilẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ èyí tó ń yọ̀ ni, tó jẹ́ wípé bí ẹsẹ̀ ọ̀hún bá ṣe fẹ́ kúrò nílẹ̀ báyìí ìgbògbà ní Nàìjíríà yóò forí gba igi tàbí forí sọ àpáta ni o. Gẹ́gẹ́ bí Àtíkù Abubakar ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá lásìkò tóun náà ránṣẹ́ ìkíni kú oríire èyí tó fi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń tí ọ̀rọ̀ ìkìlọ̀ àti àkíyèsí tó ń pe ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà sí lórí ipò tí orílẹ̀-èdè yìí wà. Àtíkù Abubakar ló ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa àwọn tí wọ́n wà lórí ètò ìṣèjọba àpapọ̀ lẹ̀ yìí gẹ́gẹ́ bí oníkálukú ti mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ni. Ó ní wọ́n ti fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo eléyìí tó sì ní ewu fún ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà l'Àtíkù Abubakar